Sámúẹ́lì kejì orí 9 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 13. Dáfídì sì béèrè pé ọ̀kan nínú àwọn ẹni tí í ṣe ìdílé Sáúlù kù síbẹ̀ bí, kí èmi kí ó lè ṣe oore fún un nítorí Jónátánì. Ìránṣẹ́ kan sì ti wà ní ìdílé Sáúlù, orúkọ rẹ̀ a máa jẹ́ Síbà, wọ́n sì pè wá sọ́dọ̀ Dáfídì. Ọba sì béèrè lọ́wọ́ rẹ̀ pé, ìwọ ni Síbà bí? Ó sì dáhùn wípé ìránṣẹ́ rẹ̀ ni. Ọba sì wípé, kò há sí ọ̀kan nínú ìdílé Sáúlù síbẹ̀, kí èmi kí ó ṣe oore Ọlọ́run fún un. Síbà sì wí fún ọba pé Jónátánì ní ọmọ kan síbẹ̀ tí ó ya arọ. Ọba sì wí fún un pé níbo lé ó gbé wà. Síbà sì wí fún ọba pé wò ó, òun wà ní ilé Mákírì ọmọ Amieli ní Lódébárì. Dáfídì ọba sì ránṣẹ́, ó sì mú un láti ilé Mákírì ọmọ Amieli láti Lódébárì wá. Mẹfibóṣẹ́tì ọmọ Jónátánì ọmọ Sáúlù sì tọ̀ Dáfídì wá, ó sì wólẹ̀ níwájú rẹ̀, ó sì bu ọlá fún un. Dáfídì sì wí pé Mẹfibóṣẹ́tì, òun sì dáhùn wípé wo ìránṣẹ́ rẹ̀. Dáfídì sì wí fún un pé má ṣe bẹ̀rù, nítorí pé nítòótọ́ èmi ò ṣe oore fún ọ nítorí Jónátánì bàbá rẹ, èmi ò sì tún fi gbogbo ilẹ̀ Sáúlù bàbá rẹ fún ọ, ìwọ ò sì máa bá mi jẹun nígbà gbogbo ní ibi oúnjẹ mi. Òun sì tẹríba, ó sì wí pé kí ni ìránṣẹ́ rẹ já sí, tí ìwọ ò fi máa wo òkú ajá bí èmi? Ọba sì pè Síbà ìránṣẹ́ Sáúlù, ó sì wí fún un pé gbogbo nǹkan tí í ṣe ti Sáúlù àti gbogbo èyí tí í ṣe ti ìdílé rẹ̀ ni èmi fi fún ọmọ olúwa rẹ̀. Ìwọ àti àwọn ọmọ rẹ àti àwọn ìránṣẹ́ rẹ ni yóò sì máa ro ilẹ̀ náà fún un. Ìwọ ni yóò sì máa mú ìkórè wá, ọmọ olúwa rẹ yóò sì máa rí oúnjẹ jẹ. Ṣùgbọ́n Mẹfibóṣẹ́tì ọmọ olúwa rẹ yóò sì máa bá mi jẹun nígbà gbogbo ní ibi oúnjẹ mi. Síbà sì ní ọmọ 15 àti 20 ìránṣẹ́kùnrin. Síbà sì wí fún ọba pé gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa mi ọba ti pa lé àṣẹ fún ìránṣẹ́ rẹ̀, bẹ́ẹ̀ náà ni ìránṣẹ́ rẹ̀ ó sì ṣe. Ọba sì wí pé ní ti Mẹfibóṣẹ́tì yóò máa jẹun ní ibi oúnjẹ mi gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ ọba. Mẹfibóṣẹ́tì sì ní ọmọ kékeré kan, orúkọ rẹ̀ ń jẹ́ Míkà. Gbogbo àwọn tí ń gbé ní ilé Síbà ni ó sì ń ṣe ìránṣẹ́ fún Mẹfibóṣẹ́tì. Mẹfibóṣẹ́tì sì ń gbé ní Jerúsálẹ́mù, òun á sì máa jẹun nígbà gbogbo ní ibi oúnjẹ ọba, òun sì yarọ lé ẹsẹ̀ rẹ̀ méjèèjì.